soul, be my heart. Holy Ghost, let your power be my spirit, be my soul, be my heart. God said it in His holy book. Ọlọ́run sọ nínú ìwé mímọ́ rẹ̀. God said it in His holy book. Ọlọ́run sọ nínú ìwé mímọ́ rẹ̀. He said it, I can feel it. Ó sọ mo lè mọ̀ ọ́ lára. He said it, mo lè gbọ́. Ó sọ I had it. He said it, I can touch it. Ó sọ mo lè fọwọ́ kan sá. Oh, good Lord. He said it, I can touch it. Ó sọ mo lè fọwọ́ kan. He said it, I can feel it like I see. Ó sọ mo lè mọ̀ ọ́ lára. In the book of Númérì. Nínú ìwé Númérì. In the book of Númérì. Nínú ìwé Númérì. You can see it in Númérì, you can see it in Ìṣẹ́gun Apọ́sítélì, and you can see it in Hábákúkù. O lè rí nínú ìwé Númérì, o lè rí nínú ìwé Ìṣàpọ́sítélì, o lè rí nínú ìwé Hábákúkù. He said it. Ó sọ. But before that, ṣùgbọ́n ṣáájú èyí, one fantastic movie. Sinimá tuntun kan tó yàrá ọ̀tọ̀. One powerful movie. Sinimá tuntun kan tó lágbára. Òrìṣà the movie. Produced by Odunlade and directed by Odunlade Adekola. A ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́wọ́ Odunlade Adekola, àdarí rẹ̀ lọ́wọ́ Odunlade Adekola. This movie will be in all the cinemas. Sinimá yìí á wà ní gbogbo sinimá káàkiri. Across all ages everywhere. Káàkiri bí gbogbo ló máa wà. Starting from July 21st. Láti July 24th. July 21st. Láti July 24th. July 21st. Láti July 24th. You will see this wonderful movie. Wà á rí sinimá tuntun ńlá yìí. Make sure you come out. Rí i dájú wípé o jáde. Make sure you come out. Rí i dájú pé o jáde. And see this wonderful movie. Kó o dẹ̀ wọ sinimá ńlá yìí. Let's go back to the chapter. Ẹ jẹ́ ká padà lọ sórí inú orí yìí. I can remember the chapter. Wọ́n ti lè rántí orí yìí báyìí. The chapter in the Bible. Àkórí yìí nínú Bíbélì. In the Bible. Nínú Bíbélì. Is there. Ó wà ńbẹ̀. I said Númérì. Mo ní nọ́mbà. Nọ́mbà. Ta ló pè mí? Àní kí ló ṣe? Obìnrin yìí ò fẹ́ jẹ́ kí n sọ ṣápá yẹn fún yín láti fásitì. Ó ti pè yín, mo ti gbọ́, mo ti ń bọ̀. I'm coming back. I'm padà bọ̀. I'm coming back. Bàbá wa ń padà bọ̀. Remember July 21st in all the cinemas for Òrìṣà. Má ṣe gbàgbé July 21st ní gbogbo sinimá fún sinimá tuntun Òrìṣà. But if you want me to tell you what is inside that chapter. Tó o bá fẹ́ kí bàbá wa sọ nǹkan tó wà nínú orí yìí fún ẹ. Say it under the comment. Sọ ọ́ sí abẹ́ àwòrán yìí. Jọ̀ọ́ please. Jọ̀ọ́. Daddy please. Jọ̀ọ́ bàbá. Daddy please. Jọ̀ọ́ bàbá. Come and tell us the chapter and the verse. Wá sọ fún wa orí àti ẹsẹ̀. Thank you, I'm coming back. Ẹ ṣé bàbá wa ń padà bọ̀. Ìyá wa, àwọn ìyá wa ló pè mí, I'm coming. Mo ń ṣe gbàkejì òrìṣà. Ọjà kan ní